ọ̀rẹ́ ń dání kò tó pọ̀n ẹni abínibí ẹni abínilé a máa dání o ìjọ gbogbo èèyàn lẹ́yìn ká máa finú hàn ọ̀pọ̀ ọmọ ìyá ni ò ṣeé gbára lé ó dé pè lọ ó dé pè ibà 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 lọ́wọ́ aláṣẹ òní ẹni tó tilẹ̀kùn ìmọ́lẹ̀ òní ìbà rẹ ẹni tó sílẹ̀kùn orúdùdù ìbà ẹni tí ò sílẹ̀kùn àfẹ̀mọ́júmọ́ ọ̀la ìbà rẹ o adéròjú ọmọ ògúndìran moríbà akọ́dá aṣẹ̀dá ayé òun àrùn adéròjú ajádóko ẹni kò ṣiṣẹ́ ológbò tí ò kú ò nílé epo ló fi ń jẹ̀kọ. Ìwọ wá sọ̀rọ̀ ẹnu ẹ̀ kí ó dùn ẹ́ kankan. Wá sọ̀rọ̀ ẹnu ẹ̀ kí ó dùn ẹ́ kankan. Ẹ wá ká sọ̀rọ̀ ara wa kó má. ọmọ ògúndìran ajá tá a bá finú hàn ajá ń sinwín káàkiri ìdí rẹ̀ ọ̀mọ́lẹ̀ àgùntàn bọ̀lọ̀jọ̀ tá a bá tún finú hàn àgùntàn ya pọ̀dà. ológbò tá a bá tún finú hàn ológbò tó jẹ́ aláròkiri. tídìí rẹ̀ ò sì mọ́lé. ìgbà báyìí náà ni bàbá gbọ́migbọ́mi. ìgèrè tẹ́ẹ̀rí yìí ni bàbá wọ́dọ̀wọ́dọ̀. ẹ̀wìrì tọ́bọ́ lòun tẹnubodò. àfàwọ̀yà ni. ìbà fún gbogbo ẹni ìbà mi tọ́ sí. ìbà lọ́wọ́ ayé àṣeyík alihaj chief ishaq ìṣọ̀lá arẹ́ẹ̀bó ọmọ àkókúmọ́ aláṣẹ àpàṣẹ wise. 87.9 FM kóòtù àdàbí ìbàlájì lónìí o ìbá ṣe yìí kí o ẹni bá sọ pé wọn ó fi ilé ayé hàn yín ẹ jẹ́ á sọ fónítọ̀hún àṣeyìk pé ọlọ́run ó ju ọ̀nà ọ̀run hàn tọ̀hún ni ìbá yín lálẹ́ òní. ẹ káalẹ́ o ìlọ́kùnrin ìlóbìnrin ìlọ́mọdé ìlágbàlagbà gbogbo yín mo kí lálẹ́ òní ẹ mà káalẹ́ kóòtù àdàbí dé o ẹ jẹ́ ká gbàdúrà. ó jẹ́ pé lọ ó jẹ́ pé lọ o. hello ẹ mà káalẹ́ sà ẹ ṣeun bàbá káàkiri Olódùmarè
ẹ já kí Olódùmarè àmín 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 Ọlọ́run á gbé ọ̀gá fún ìsìn ní àṣálẹ́ yìí. ẹ ṣeun bàbá àmín Ẹ̀mí mímọ́ ẹja ìlú wa. àmín Adúpẹ́ láti ìgbẹ́jọ ilé wa ò kan àgbègbè wa kò kóró. Wàhálà tàbí ìdààmú ẹ̀rù tó fún wọn ní ìdílé kọ̀ọ̀kan. Ọlọ́run ti jọ ọpẹ́ wa o. àmín Adébẹ̀ olólùfẹ́ Adélójú ọ̀jẹ́ sí ilé wọn kó jà yìí. Ọlọ́run ṣeun Ẹ̀jẹ̀ tí ìdààmú tó fún wọn ní ìdílé wọn. Ọlọ́run ṣeun Wọn ò lè wá ṣe ìṣòro ní fún ìṣòro gbéra wọn. Ọlọ́run ṣeun Àná àti abọ́ wọn èyí lẹ̀ ń ta wọ́n mọ́ Ọlọ́run ẹ̀jọ̀ ọpẹ́ wa o. àmín A fi ètò alẹ́ ìlú ẹ lọ́wọ́ Ọlọ́run ẹ wá gba ìṣàkóso. àmín Olódùmarè Gbogbo ilé tí mo fẹ́ kọ́ lọ tí wọ́n máa tò Ọlọ́run yà lọ sí wọn létí. àmín Gbogbo ilé tó bá gbọ́ ọ̀rọ̀ yìí ní àṣálẹ́ ìpẹ̀lú ẹ̀sùn ilé náà tó. àmín Olódùmarè Adélójú ilé yìí ò ní gbà rí. àmín àtẹ̀yìn náà Ohun yóò ní kàdéfì. àmín Olódùmarè Ayé ò ní mú yín. àmín Olódùmarè YGFM kò ní wá tẹ̀lé. àmín àmín Gbogbo yẹ kó máa tàn kárí ẹ̀. àmín Bẹ́ẹ̀ ló máa rí. àmín Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù ẹ ṣé bàbá hallelujah 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 ẹ ṣeun àmì òróró Olódùmarè ò ní kò lórí yín bàbá àti gbogbo elétí ìgbọ́ wa lálẹ́ òní ẹ mà ṣe o mo sọ fún wa mo ní ọwọ́ tí bá ń dùn ni a kì í fi sábì aṣọ ẹ sọ̀rọ̀ jáde ẹ má bo nǹkan mọ́ra mọ́ Ọlọ́run dá gbogbo nǹkan ó dá ní dáradára ni àwa ló kù sí lọ́wọ́ Ọlọ́run ó sì máa gbé òjíṣẹ́ dìde lọ́lọ́kan ọ̀jọ̀kan ni bọ́ ọ bá rí i mú bọ́ ọ bá dá a mọ̀ ọ ti dá a mọ̀ nu bọ́ ọ bá kọ̀ tó o bá tí ì dá a mọ̀ tó Ọlọ́run ó jẹ́ ọ dá a mọ̀ o ẹ jẹ́ kó sọ kínní kan fún wa Ọlọ́run ṣeun mo sọ fún nìyẹn lónìí ṣùgbọ́n níjọ́ tí wọ́n kọ́kọ́ wá wọ́n ní kí n má jí àwọn ẹ lọ sórí TikTok àbí ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ ẹ search Adùn Ìfẹ́ ẹ kàn wá nínú TikTok Adùn Ìfẹ́ ẹ search lórí TikTok yín lèkètè báyìí lẹ́ẹ̀ máa wò wá ẹ̀yin kọ́ yìí arábìnrin yìí wá ń dé náà lọ́hùn-ún wọn náà fẹ́ kí n má jí àwọn wọ́n á sọ fún mi wọ́n sọ kinní kan fún mi mo ní kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ yín ń kọ́ wọ́n sì bú sẹ́kún jẹ́ náà lọ́hùn-ún wọ́n ní alàgbà Adérójú àwọn ò tí ì bímọ ẹni tí mò ń sọ yìí ó ti lé ní 43 years báyìí mo wá sọ fún wọn jẹ́ náà lọ́hùn-ún mo sọ nǹkan kan fún wọn pé ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ gbọ́dọ̀ ṣe báyìí ṣùgbọ́n màá má jí yín ẹ sì lóyún ẹ sì bímọ lágbára Olódùmarè àdàbí tí ọba sí Ọlọ́run mọ́ lóko àwọn tó bá ń di yín lọ́nà wọ́n jáwọ́ mo sọ bẹ́ẹ̀ fún wọn bọ́láhùn ṣe fi sí mi lẹ́nu mo ṣe sọ níjọ́ náà lọ́hùn ṣùgbọ́n ńgbà tó di òní gọ́ọ̀ yẹn wọlé wọn láwọn fẹ́ wá rí mi ní ìdé nìkan kan mọ̀ ẹni mi là fẹ́ dámọ̀ nígbà wọn ò dé mo wá ń wò wọn báyìí mo tẹ̀ lọ yíṣẹ́ ara mi ni on getting back mo dá pé obìnrin kan ti jókòó ẹ má bínú o ojú yìí ò familiar mi o wọ́n ní mi máa mọ́ mo ní mi ìmọ̀ yín mọ́ wọ́n wá ṣàlàyé fún mi àwa wọnú ọ́fíìsì wọ́n ní báyìí nígbà wọ́n sọ ẹni tí mo máàjì pọ̀ mọ́ wọn
àti ibi tẹ́ni yẹn ń ṣiṣẹ́ wọn kò gẹ́ẹ̀tì wọn lọ́wọ́ kan ni. wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n arábìnrin máa tó bímọ ó máa tó bímọ wọ́n á sọ fún wọn wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan kalẹ̀ àwọn wàhálà kan tí ń ṣẹlẹ̀ mo lé ẹ gbọ́dọ̀ jà ẹ gbọ́dọ̀ jà ẹ gbọ́dọ̀ jà torí pé àwọn kan wà wọ́n dúró pé bẹ́ẹ̀ ṣe wálẹ̀ ṣe lọ ṣùgbọ́n Ọlọ́run ló lò ó Ọlọ́run ṣiṣẹ́ rẹ̀ oyún wá dénú yín báyìí ẹ máa tó bímọ etí wọ́n gbọ́re mo àtẹ̀yìn àtọmọ yín gbogbo yín láfojú kan lóde ayé àdàbí tí ọba tún sọ́lọ́ mọ́ ló kù gbogbo ẹ máa ń gbéjà wá ọkọ yín ń gbéjà wá ẹ máa ṣe o ẹ máa ṣe o yín padà pé ọkọ yín náà yín sì ń wọ̀nà ẹ̀ àbí ohun tá à ń sọ òye yín ẹ̀rọ lọ́hùn ebí wàá sọ ni àṣẹ owó Olódùmarè ló wà ẹ darapọ̀ mọ́ wa lórí TikTok adùn ìfẹ́lẹ́ bá ń bẹ̀ ẹ ṣáàtì ẹ̀ lèkètè báyìí láà máa wọra wa Ọlọ́run ni kì í sà wa wàláhì mo kọ sáásó Olódùmarè ọ̀rẹ́ ni níṣẹ́ tí tún máa tini lẹ́yìn tí ètì ni lójú Ọlọ́run ò tì wá lójú mo sì rò pé o sì ní tì wá lójú láéláé ẹ kálẹ́ ẹ kú kálẹ̀. ẹ sọ̀rọ̀ sókè a parí ìjà a sì tún parí ìjà kan ni mo fi ń bọ̀ yìí. àyànjú ẹ̀ lọ yanjú ẹ̀ bọ̀ ṣùgbọ́n mo rí wípé àlàfo ò fẹ́ sí ká lè rí àlàáfíà gbé síbẹ̀. mo ní ẹ bọ́ta atọ́kọ̀ àti ìyàwó ẹ bọ́ta náà ẹ jẹ́ ká dá àwọn tó jókòó yẹn lóhùn ẹ̀yẹn sì bọ́ta. ńgbà tí màá gbóògbà ẹ lòjó ń rọ̀ gan-an ńgbà tí màá fi dáhùn ẹ lóhùn tán. wọ́n wá padà wọlé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọ́n rẹ́rìn padà sílé ni Ọlọ́run tó parí yẹn náà àtọkọ àti ìyàwó wọ́n wá bẹ̀rẹ̀ àwọn. ìwọ tó o bá jí ọmọ abẹ́ ìyá ó ṣeéṣe kó lùsì hóòmù ẹ o yálà tó o bá jọkùnrin tàbí o bá jọbìnrin ó ṣeéṣe kó lùsì hóòmù ẹ tó jẹ́ pé àfikọ́ máa gbogbo ń bá ṣẹlẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ àfikọ́ máa lọ sọ fún ìyá rẹ ó lùsì hóòmù rẹ o gbogbo ọmọ abẹ́ ìyá bó o bá jọkùnrin ìyàwó máa kọ́ lẹ̀ o ìyàwó máa kọ́ lẹ̀ ṣeré ni tó o bá jọ ọmọ abẹ́ ìyá ẹja ṣọ́ra ṣe púpọ̀ ẹja ṣọ́ra ṣe púpọ̀. ìyá èèyàn tẹ̀lé èèyàn láàárọ̀ níyà rẹ bá tẹ̀lé ẹ láàárọ̀ ó lè padà lọ́sàn-án bóyá lọ gbọ́ ìyá rẹ lè padà lọ́sàn-án ẹ kóòtù mi ìyá mi ń tẹ̀lé mi ìyá mi ni ìyá ẹ lè padà lọ́sàn-án ọwọ́ sẹ̀ dámọ̀ pé iná ń lọ fún amùkòkò fúnra ẹ̀ bá bá iná ni ẹbí ìyá rẹ̀ ni gbogbo ìyàwó akọ o àwọn kan wà abiyamọ abọjá gbọrọgbọrọ ni wọn ṣùgbọ́n gbogbo wa ẹ̀jẹ̀ a máa fura. àdàbí ìjà ó dé pè lọ o ẹ jẹ́ sí ojú òpó náà kí ló ń ṣẹlẹ̀ lọ́dẹ̀ rẹ lálẹ́ òní kí ló ń ṣẹlẹ̀ sọ sókè má kọ́fà mọ́ ẹ má kọ́fà mọ́ o ikú ń bẹ àgbàlábì
mi lè fọ mọ́lẹ̀ mi lè ṣe kíní kan bí kú bá pààyàn ọmọ ṣàyé bẹ́ẹ̀ mo sọ fún yín wàhálà tí bá ń ṣe láàrin èèyàn àti ọkọ yín èèyàn àti ìyàwó yín èèyàn àtẹbí yín ẹ jẹ́ àyànjú ẹ̀. àwọn kan wà wọ́n fi agbáyé wọn ò fi á níláárí àwọn kan wà bẹ́ẹ̀. imú sì níkà kò jẹ́ ká gbọ́ ọ̀run àṣẹbí. ọkà ń wọlé ẹ̀ báyìí ni òrí bó ṣe ń pààrọ̀ ilé ọkọ wọn ò fi ọlọ́kọ̀ wọn ò fi ojókòó ní ọkọ. mo sọ fóbìnrin kan lónìí mo ní o ti lọ́kọ̀ kínní òun kàn bímọ fún mi nù ó ti bímọ fún o ti lọ́kọ ọkọ kejì ó tún fẹ́ bọ́mọ lọ́wọ́ mo ní àwọn kan wà wọn ọ̀fẹ́ ọlọ́kọ ó ní àlàgbàdo ojú ó lóun náà mọ̀ ìgbà wa mọ̀ ó yẹ ṣe làákàyè kó ṣe sùúrù ó lẹ́nu ó dúró ọlọ́kọ̀ kẹta tó o bá sọ̀rọ̀ yóò di mẹ́rin yóò di márùn-ún ọlọ́mọdé mọ́ fi ẹsẹ̀ pé o ẹ jẹ́ máa ṣe làákàyè púpọ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ ìdí àti túmọ̀ rẹ̀ West FM lélẹ́yìí 87.9 ó gbé kalẹ̀ ní Kàsàgbà kóòtù àdàbí kí ló ṣẹlẹ̀ sọ síta àwa dé lálẹ́ yìí Ọlọ́run ti dé sọ́ọ̀dẹ̀ rẹ̀ lálẹ́ yìí a fẹ́ tú àwọn kan sílẹ̀ a fẹ́ yọ àwọn kan sílẹ̀ kó nu ìtàkùn tí wọ́n dè mọ́ ṣùgbọ́n tọ́lọ́run bá ní ọ̀sọ̀ sókè tó àjẹpọ̀ ti ráàánú gbà ọba àjọkùnrin ọba àjọmọ 0905 0089 879 0905 0089 879 tàbí 0704 7000 879 0704 7000 879 òun ni ojú òpó tá a wà òun bá ń ṣẹlẹ̀ ní ọ̀sán o hello hello òun bá ń ṣẹlẹ̀ tẹ́ bá ti wá pè wọlé ẹ máa kóńdì rédíò yín ẹ wo bí ìrìn àjò ilé ayé lélẹ́yìí o hello ẹ mà kalẹ̀ ẹ ṣeun ẹ jẹ́ kí Olódùmarè ọ̀dà láti ìlú Ayétòrò àtẹ̀yìn náà o adúpẹ́ àmì màdámù ńkọ́ sọ wà ń bẹ̀ yẹn ẹ gbé fún wọn àyè gbé fún wọn. olórí èmi ń sọ pé lọ́bẹ̀ lónìí baálé ilé ọkọ làátì maya tó gbọ́n mo fẹ́ kọrin sí ọ létí ni aya tí bá ń tọ́jú ọkọ ló lè rójú rí ọkọ ìrẹ́ ò mọ̀ wípé ọkọ rẹ ò ní rìn jìnnà mọ́ tó bá ti ń jọbẹ̀ tó dùn ẹ̀kálẹ́ bó o lè ṣe wá sí gbogbo ẹ̀ ń lọ ní lọ́mẹ́lọ́mẹ́lọ́ àwọn ọmọ ń kọ́ ṣe ti bí méjì ẹ ti bí dòwú àlàbọ̀ ń kọ́ ẹ pilẹ̀ yẹn lálẹ́ yìí ẹ ṣe ilé yóò ní dà lágbára Ọlọ́run ẹ ṣeun púpọ̀ all right o. a máa belé ara wa wò. hello ẹ mà kalẹ́ mà ẹ jẹ́ kí Olódùmarè àmì Olódùmarè arábìnrin Ọláyínká ẹ mà kalẹ́ láti jẹun tuntun ẹ ṣeun. bí báwo.
bí báwo. Òmù mi ti fẹ́ dà nǹkan tó fẹ́ da òmù mi rú ni wípé ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin ọkọ mi láti bí ọ̀sẹ̀ kan kọjá sẹ́yìn. A ò jọ fohùn kanra wa nínú ilé. Mo bá ti kò ní dá mi lóhùn. Káàárọ̀ kò ní dáhùn, ẹ káàbọ̀ kò ní dá mi lóhùn. Inú ọkàn mi kò ròrò. Kí lẹ́yìn wá rò pọ̀ ṣẹlẹ̀? Nǹkan tí mo rò pọ̀ ṣẹlẹ̀ ni wípé torí ìjókòó mi ti di méjì ní ibi ọ̀dọ̀ tiẹ̀ tí mo wà yìí. Ìjà àkọ́kọ́ mo ti fi bẹ̀ sílẹ̀, Ọlọ́run jogún ọmọ mẹ́rin fún mi níbẹ̀. Kàsà. Ọ̀dọ̀ tiẹ̀ tí mo wà yìí ó ti tó ọdún méje àti wà lákàtà ara wa, ṣùgbọ́n Ọlọ́run ò sì fẹ́ mọ́ sáà wa. Gẹ́gẹ́ bí ìṣe ọkùnrin ni pé nígbà tí ò sì fi ọmọ tí mi dẹ́kun wá sọ́dọ̀ sí ẹ̀, so oúnjẹ ó fẹ́ jẹ́ bí orogún, fẹ́ jẹ́ bí orogún fún mi. Títí pé gbogbo nǹkan tó ti ṣe fún mi lórí àwọn ọmọ yẹn nígbà tí mo fẹ́ra wa, gbogbo ló máa ń tẹ̀lé ìdílé lórí pé òun fẹ́ yọ ọwọ́ pátápátá lọ́rọ̀ mi àti ọmọ mi. So pé òun ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rẹ́ mi àti ọmọ mi, kódà òun máa yẹra fún mi nínú ilé. Àwọn sọ fún mi pé òun ti ṣe ilé fún àwọn èèyàn lẹ́sẹ̀ mú kó fẹ́ lọ rẹ́ ìdílé mi. Wọ́n máa wọlé, wọ́n máa kẹ́rù ìwọ̀n àjẹ́ sí mi. Kì í ṣe fún àwọn ọmọ yẹn náà bá mi gbé lọ títí o tó ti dàgbà wà ní 23, 21. Méjèèjì lọ́nà ti rẹ̀ sí ilé. Kò ní fẹ́ẹ̀sì pé àwọn ọmọ yẹn máa ń yọjú sí mi, especially àkọ́bí mi. Ó jọ ọmọ tó ń tò fara rò mí nítorí kò tí ì máa rí. Sọ́kùnrin ni. Ó jọ ọmọ tó obìnrin ni. Ọ̀dà ẹ jẹ́ ká wo báyìí torí àkókò wa. Ọkọ kan sílẹ̀ bímọ mẹ́rin fún àbí méjì? Ọkọ tí mo fẹ́ láàárọ̀ ni mo bímọ mẹ́rin fún. Kí ló fà àtẹ̀fi kò mẹ́? Ọkọ tó fà tí mo fi kúrò ńbẹ̀ ni wípé ó nà mí gan, kò jẹ́ nǹkan báyìí láti fi ń na obìnrin. Kó yọ àdá, kó yọ ṣọ́fẹ̀, ó máa fi lé mi káàkiri. Ohun tí mo dẹ̀ sí níbẹ̀ rí pé tó bá ti dó àwọn nǹkan yẹn máa ń ṣẹlẹ̀. Tó ti má tẹ̀ wá dúró tì lọ́rùn pé kó dára nú ẹ̀, àwọn èèyàn ló máa ń pariwo lé mi pé tó bá máa pa ẹ́, wèrè náà máa pè é. Tó bá yọ ọpọlọ ẹ̀wò, tó bá rí pé kò sí nǹkan tó ṣe ẹni tó kú tiẹ̀ sí pé ohun tí mo fi mẹ́kọ̀ọ́ pààyàn tí mo fi sílẹ̀. Ọ̀dà mo gbà. Ọkọ tẹ wá fẹ́sì kejì yìí nìsín, Ọlọ́run ò tí ì sọmọ. Mo sì mọ̀ pé ẹ wojú Ọlọ́run láti ọmọ kìíní, ọmọ kejì, ọmọ kẹta, ọmọ kẹrin. Àbí? Hello? Mo ní mo mọ̀ wípé ẹ ò wojú Ọlọ́run tẹ̀fi bí kìíní, tẹ̀fi bí kejì, tẹ̀fi bí kẹta, tẹ̀fi bí kẹrin. Kí ló wá lè fà á nígbà tí ibi ẹdẹ yìí ṣé pé kàṣọpọ̀ sọmọ lára yín mọ́ ni ká sọ ni àbí kíni? Ṣé ẹ gba abẹ́rẹ́? Ṣé ẹ ò gba abẹ́rẹ́? Mi ò gba abẹ́rẹ́ kankan lórúkọ Ọlọ́run ní májẹ̀mú. Mi ò gba abẹ́rẹ́ kankan. Ọ̀dà ẹ jẹ́ ká tún wo báyìí. Ṣé wọ́n wà nílé? Wọn ò sí nílé. Wọn ò sí nílé. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ẹ sì fẹ́ máa fẹ́ wọn lọ àbí ká pe ọkọ yín àkọ́kọ́ kẹ́ ẹ bímọ mẹ́rin fún? Kò síbi tó ọwọ́jà wọ òde o. Kò sí ìbáṣepọ̀ kan tí mo ní pẹ̀lú yẹn. Torí ó ṣe ń kọ̀ǹtínú pẹ̀lú ọtí yẹn ní mímu tí má padà síbẹ̀. Wọ́n gbà pé síbẹ̀ tó ṣe ń kọ̀ǹtínú ọtí mímu ìwà tó ń wù nígbà yẹn kò sí lè fi sílẹ̀. Ṣé mọ̀ pé ńgbà míì ara rẹ̀ máa ń bájà kì í bẹ̀mí jà? Ṣé tẹ̀lé mi mà? Ìgbà míì ara là ń bájà a kì í bá ẹ̀mí jà. Torí pé Ọlọ́run má jẹ́ ká yóò mú wa o. Ilé ayé ò ní yọ gbogbo wa o. Tá a bá lọ tú wò, ohun tí ẹ bá mọ̀ jẹ, wọ́n máa fi ń dà ẹ́ lágara o. Wọ́n máa ń gbé wọ̀nyàn gẹ́gẹ́ bí ẹ̀wù. Kódà tó bá jóbìnrin ni wọ́n máa bá ṣe yùnkẹ́yùnkẹ́ yóò máa pín káàkiri ayé ni. Kò sì ní mọ̀ pé ohun tóun ṣèyàn ọ̀dà. Ṣé wà pẹ̀lú mi mà? Mo wà pẹ̀lú ìta.
kò ní mọ̀ pé ohun tóun ṣe yẹn ọ̀dà wọ́n sì máa pín káàkiri kódà yóò tún pinnu lọ́gbọ́ngbé ẹlòmíín sì wà tọ́jọ́kùnrin ó lè jẹ́ pé ó máa ń mutí wọ́n á multiply ọtí tó mu yẹn ni yóò wá gàgàrà àmúrẹ́kábà àmupiyè ìyẹn ni pé ìgbà míì ogun àfàkókò ẹni ṣòfò ó máa ń wáyé fún ọkùnrin ogun àfàkókò ẹni ṣòfò ó máa ń wáyé fún obìnrin ó ti yẹ yín bẹ́ẹ̀ bọ́ ọlọ́run máa bọ̀ ká ní gbogbo ẹni tó bá ń pẹ́ kó má ṣe báyìí yóò máa fojú ọ̀dà wò yín ni ẹ mà ká lẹ́sà ẹ jẹ́ kí Olódùmarè àmì Olódùmarè àmì Olódùmarè alàgbà Mákindé láti ìlú Ìláró ẹ kálẹ́ o ẹ ṣeun bẹ́ẹ̀ ni èmi ní ẹnìkan ọ̀dà yẹn wọ́n rí kó mọ iṣẹ́ kò ní iṣẹ́ tó tún ṣiṣẹ́ kò lè òun sì níbù ní gbogbo ọdún ló máa ń fúnra wọn ní ìdárúkọ ẹbí kan sínú ọdún níbù. wọ́n fi da alágara. tó bá sùn ìlú àti kẹta ní tó ṣiṣẹ́ àwọn tó sùn ìlú ẹ̀ ò ní bá níbi iṣẹ́. ó ti ń ṣe díẹ̀ náà wọ́n ti rí bọ̀tì wọ́n bọ́ sí ẹ̀ṣẹ̀ ìgbà tó tẹ́sẹ̀ ìgbọ́n wọn rí pé pẹ̀lú ọtí ẹ̀ ó mú tẹ́lẹ̀ wọ́n á ṣe tó sáà wọ́n á kéde tó ẹ̀ fún sáà kẹ̀kẹ́. ẹ̀sà mo fẹ́ kí obìnrin ẹ̀bẹ̀ ṣe ní kó pè ó dáa sà. torí nọ́mbà wọn ọkùnrin tó ń wà ní ètò òun sí pàtó ọkùnrin ti kọ́dún méje ọkùnrin ti lè bẹ́ẹ̀ ọ̀sìn àfúnmọ́. bẹ́ẹ̀ni kò sí ní tí èrè ṣẹlẹ̀. ọ̀sùn mẹ́kẹ̀ ìjẹ̀bàyàn jẹ́ lóòótọ́ tí bàbá ní wọn fẹ́fẹ́ yàwó sí fẹ́ràn papọ̀ pẹ̀lú ti àkọ́kọ́ wọn lè fẹ́ra wọn ibi ọba bá dé màá jẹ́ kẹ́ gbọ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ń gbọ́ ó jẹ́ pé lọ o hello. ẹ kalẹ́. ọ̀pẹ̀dẹ̀ tó kàlẹ́ gbà jẹ́ lórí ọ̀rọ̀ tó fi yẹn tẹ́lẹ̀ kò fẹ́ sọ sí pé mo dé àbámọ̀ jẹ láyé kúkú àmọ́ ó yẹ kó lẹ́wà máa bá gbàdúrà gidi gan tó bá bá gbàdúrà ọlọ́run lè ṣe kíni ó lè yọ sí ẹ̀kọ́ òdòwò. ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà ẹ ṣeun. ìyẹn ò jẹ́ torí ẹ̀kúkẹ́ àfi ọgbọ́n lẹ̀ o. ẹ ṣeun. ó lè ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ wá. èyà ọ̀dà ẹ ṣeun. ogun àfàkókò ẹni ṣòfò ó ń bọ̀ wọ́n sọ ọ́ kètì yá. ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni ìdílé tó jẹ́ pé ogun àfàkókò ẹni ṣòfò ìlú ń bọ̀ wọ́n jà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ farabalẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni kì í sọ̀rọ̀ òní hello ẹ mà kalẹ̀ ẹ ṣeun ẹ kalẹ̀. ń bẹ wà yẹn ò dáa hello. ọ̀pọ̀lọpọ̀ ni kú ti pa my dear my love my honey my sweetheart bàbá ń rẹjọ́ máa wẹ̀yìn wò mọ́ bọ̀ hello hello ẹ mà ká lẹ́sà ẹ ṣeun ọ̀ya. Ohun tí èmi rí sí ọ̀rọ̀ obìnrin yẹn ni wípé ó lè ṣeé ṣe kó jẹ́ wípé nítorí pé ó kọ ọkùnrin yẹn ní ìbọ̀wọ̀ sí ìyẹn lè ṣe nǹkan kan pé kó má lè bímọ níbi tó wà mọ́. ẹ kú làákàyè. Ohun tí mo wá rí ni pé àdúrà gangan àdúrà ló lè ṣe. ọ̀dà mo ti gbọ́ ẹ ṣeun o. irú rẹ̀ a máa ṣẹlẹ̀ wọ́n á lè jẹ́ dájọ́ bíi lájọ tọ́ ó máa ń ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn kóòtù àdàbí
Wise 87.9 FM. Hello. Ojú òpó tá a wà 0905 0089 879 0905 0089 879 tàbí 0704 7000 879 0704 7000 879. Hello. Hello. Wọ́n ní olùṣọ́ àgùntàn kan lọ́wọ́. Wọ́n ní wọ́n tó bá wọ̀ pé o lè fẹ́ olùṣọ́ àgùntàn. Pè mí o. Hello. Hello sir, ẹ kalẹ́ sir. Ẹ mà kalẹ̀. Ẹ sà, ẹ péjọ sà. Ẹ jẹ́ kí Olódùmarè. Abániláyé ní báwa láyé lẹ́jọ́ sà. Àmì Olódùmarè. Lórí ọ̀rọ̀ obìnrin yẹn, wọ́n ní ìjà sí orúkọ tèmi ní sọ yìí ìpamọ́ fà láti Kàdámà. Ọ̀ya. Nǹkan tí nígbà tí obìnrin yẹn tó máa kó bẹ̀ kó tó fẹ́ ọkọ mi, ó máa tó ọdún mélòó tó fi lọ fẹ́ ọkọ mi. Ìpínlẹ̀ ṣe ìfèkì o. Ọ̀dà ń gbọ́ bá dọ̀la. Ẹ ṣeun. Hello. Ẹ mà kalẹ̀ mà. Ẹ ṣeun mà. Hello. Ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ sà. Ẹ mà kalẹ̀. Ẹ péjọ. Hello. Mo wà pẹ̀lú yín sà. Orúkọ mi ni Mr. Jubil Òkèèrè láti Ìdánwò. Láti Ìgbọ́kòtó. Bẹ́ẹ̀ni. Ẹ kalẹ̀ o. Ẹ péjọ. Ẹ ṣeun. Mr. Adọ́gbọ́nsí láti Ìdánwò. Ọ̀ya Mr. Adọ́gbọ́nsí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, ìwé tó bèrè yẹn lè ṣe gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ó padà sí ọ̀dọ̀ ọkọ tó ti kó. Ikọ̀ wọn tí ní ó kọ ọkọ ẹ̀ ló fi rí bó ṣe rí ẹkùn sí kan tó ṣẹlẹ̀ láyé. Ọ̀dà. Ó ti bímọ bẹ́ẹ̀ nìkan kó mẹ́wàá wà níbi kan kò lóyún látàárọ̀ ṣúlẹ̀. Ó padà sọ́dọ̀ ọkọ tó ti kó yẹn tó ti kó láti ṣe ńlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ máa dayọ̀. Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun. Ọlọ́wà kò ṣe. Àmì Olódùmarè. Okay. Adéròjú Màtúndé o. Adéròjú Màtúndé o. A lọ ságbolé alárinà. Adéròjú Màtúndé o. Ṣùgbọ́n mo ní olùṣọ́ àgùntàn kan wọ́n ní ìdí ìyàwó. Ìrẹ́ tó bá mọ̀ pé o lè fẹ́ olùṣọ́ àgùntàn. Wọn ò bímọ mọ́ o. Tó bá mọ̀ pé o lè fẹ́ olùṣọ́ àgùntàn. Ó pe nọ́mbà wa. A tún wà lórí WhatsApp. Màá pè fún yín. Mo ní lọ́ọ̀yà kan 51 years of age. Lọ́ọ̀yà ni obìnrin ni. Wọn ò bímọ rí o. Tó bá lè fẹ́ lọ́ọ̀yà yìí. Tó ní charisma ni ẹ̀. Tó lè fẹ́ lọ́ọ̀yà 51 years of age. Wọn ò bímọ rí o. Ìjẹ́ ọ̀nà pé kò sí tọ́lọ́wọ̀n ò lè ṣe. Ìyá kan 65 years of age. Ìyá ẹ̀ bímọ. Ẹ má jẹ́ àtànra jẹ. Ọlọ́run ní sọ̀rọ̀. Èèyàn kan Ọlọ́run ní. Wọn ò lọ ra mọ́mí kankan o. Àṣẹ Ọlọ́run ní. Ọba lé wọn jọ náà Ọlọ́run ní. Ẹ wo orí obìnrin tó gbóyún wá bá mi lónìí. 43 years. 43. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti sọ̀rọ̀ tínú. Wọ́n láwọn ti wọ 40 years. Báwo lè mọ irọ́ ní o? Ọlọ́run á fọ òun nú ayé yín. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Àdàbí tí ó bá sí Olódùmarè mọ́. Mo ní àwọn asísí. Mo ní masters kan obìnrin ni ó wà lẹ́kọ̀ọ́. Mo ní àwọn obìnrin tó jẹ́ pé Christian ni wọ́n tí wọ́n bí wọn rí BSc ọ̀dà. Mo ní wọn. Mo lé Chandy. Ẹ̀yin jáde. Bọ́ ọ̀bá níyàwó ò ń ṣe rẹ ni ọ̀sán lọ́hùn. Kò sí dọ́gba Olódùmarè. Ọlọ́run ti dá ọ. Ìwọ ló fi ìrònú ara rẹ ló fi ń ba yí ẹ jẹ́ tó rò pé òtún ní ayé rẹ ṣe. Bọ́ ọ̀bá níyàwó ńlé ọ jẹ burúkú yà. Mo sọ bàbá kan ní jọ Sátọ̀dé. Bàbá ẹ jẹ burúkú yà.
bẹ́ẹ̀ mo sọ fún yín wọ́n ń tàbí elégédé pọ́npọ́n mo ń parí ìjà fún mi bàbá ẹ sí mi ọ̀sẹ̀ ní níyàwó ogun àfọ̀kọ́kọ́ ẹni ṣòfò ló kọlù ẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ ogun àfọ̀kọ́kọ́ ẹni ṣòfò ẹ gbọ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹjẹ́ rẹ̀ gbólé alárìnà kì í sẹ́rí wálé náà mò ń bọ̀. Hello, yes sir. Ẹ̀ka lẹ́tà. Àmì o. Orúkọ ti mi ni ẹni ọlọ́run mọ̀. Ẹ ṣeun. Wọ́n wá ní ọ̀la ni ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ sọ yìí. Ó kà bẹ́ẹ̀ di ó ń pè nìkan ó jẹ́ ọ̀dọ́ ọkùnrin rẹ̀. Kò sí wàhálà. Àmì ọlọ́run sà. Àrùn ẹnìkan lọ́wọ́ bí mo ṣe ń sọ. Ẹ dákun ẹ jẹ́ á ṣàánú fáwọn ọlọ́run lèmi á ṣàánú fáwọn tẹ́mi ó ṣàánú fún. Ẹ gbọ́ ẹ jẹ́ á ṣàánú fáwọn èèyàn. Bàbá tí mò ń gbowó fún yẹn ọfọ lójú ẹ dákun ẹ torí Ọlọ́run wọ́n tún pè mí pé bàbá mo ní ẹ fọkàn balẹ̀ èmi àti èmi Ọlọ́run ti dé sọ́dọ̀ yín nìyẹn kò sí ohun tọ́lọ́run ò lè ṣe gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí ẹ̀yà ara yín kan ò ní fi yín lẹ̀ lọ lágbára Olódùmarè ó ti rí òríran má kò ní tọ́ sí ẹ ó ti rí òrìn má kò ní tọ́ sí ẹ àdàbí tí ò bá sọ́lọ́ mọ́ ló kù rán ọmọlàkejì rẹ lọ́wọ́ fi bá lọ́hùn sọ fọ́lọ́hùn sọ fún Ọlọ́hun tó ń bọjá tó ń bu èlógún kà kò sí ohun tọ́lọ́hun ò lè ṣe àfi ohun tọ́lọ́hun ọ̀bá ní í ṣe fẹ́ dà tàbí tásìkò tí ó ṣe fún ọ̀bá dìdó ni ò ní ṣe ṣùgbọ́n ìwọ náà ọgbọ̀dọ̀ farajì ó farajì ni ó farajì inú ọ̀rọ̀ ṣíṣe ó farajì inú wà dáadáa ó farajì máa farajì bó ti gbọ́ mi lálẹ́ yìí any amount tó bá ní ni kò fi síbẹ̀ account number 10 17 11 0261 10 17 11 0261 gbọ́lẹ̀ kan sí 10 17 11 0261 UBA Crown Media Network Crown Media Network Crown Media Network agbọ́lẹ̀ alárinà òun dà. Ẹ káàbọ̀ sí agboolé alárinà Yorùbá bọ̀ wọ́n ní kò sí lọ́wọ́ ajá tó jà ẹni tó so ni ò sóore bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ ẹni tó so orúkọ ló ń ro ajá ǹjẹ́ orúkọ rẹ yìí kọ́ ló ń rọ̀ ọ́ tí ó kò jẹ́ kí o ní aya lọ́dẹ̀dẹ̀ tàbí ọkọ nínú ilé ìwọ obìnrin yìí ṣé single mother ni ọ́ ni àbí ìwọ jẹ́ single father tó gbà wípé ò ní ní aya tàbí ọkọ mọ́ ọ̀rọ̀ rẹ yìí máa ń fẹ́ àmójútó gidigidi ó tilẹ̀ ro ìgbẹ̀yìn rẹ wò báwo ni ọjọ́ alẹ́ rẹ yóò ti rí láìsí ọkọ tàbí ìyàwó ọjọ́ alẹ́ rẹ yìí ó máa ń kọ mí lóminú àtomi òde ìgbẹ̀yìn ló máa ju tètè gbéra báyìí kí o máa bọ̀ wá sí agboolé alárinà nítorí àdá gbé àdá sùn àdá ṣe ohun gbogbo tí ò ń ṣe yìí nígbà tí agbára wà ní o rántí ìgbà tí kò ní sí agbára mọ́ tí ó lè fò sókè tàbí fò sódò ìwọ ọ̀dọ́ lọ́kùnrin àti lóbìnrin kí ni ìpalẹ̀mọ́ rẹ fún ọjọ́ ọ̀la rẹ lórí àti ní ìdílé aláyọ̀ ẹ tètè máa bọ̀ wá sí agboolé alárinà níbi tí ọkọ àti aya níní tó ti di ìrọ̀rùn àwọn obìnrin tó dára wà lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin alálùbáríkà wọ́n wà lọ́dọ̀ wa ǹjẹ́ o ṣetán láti gbé ìgbésẹ̀ nítorí ọjọ́ alẹ́ rẹ ó máa ṣe pàtàkì a ní àwọn obìnrin ní ìlú Ìbàdàn a ní wọn ní ìlú Ìlọrin a ní àwọn obìnrin tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ Èkó wà níbẹ̀ a ní àwọn obìnrin ní Ṣàngó bẹ́ẹ̀ la ní nífọ̀ pàápàá jùlọ a ní àwọn obìnrin nílùú Abẹ́òkúta wáyé tí wọ́n sì jẹ́ alálùbáríkà obìnrin bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin alálùbáríkà náà wà má fọ̀rọ̀ ara rẹ̀ jáfara o tètè máa bọ̀ wá ságboolé alárinà ǹjẹ́ àwọ̀ kan wà láàárín ọkọ sí ìyàwó tàbí ìyàwó sí ọkọ rẹ̀
kí ni òun mí àmì kàn lé lórí tó fẹ́ fa hypertension fún ọ tàbí stroke? Àwọn ọmọ ǹjẹ́ wọn máa bá òbí wọn jà bí? Ìjà láàrin ọ̀rẹ́ méjì, wo ọ̀rọ̀ business ńkọ́? Ìjà láàrin ẹbí lórí ọ̀rọ̀ ilẹ̀ tàbí ogún pínpín. Ẹ tètè máa bọ̀ wá sí Agboolé Alárinà níbi tí a ó ti wá ìyanjú sí gbogbo wàhálà yòówù tó lè máa dùn ọ́ lọ́kàn. Ẹ̀yin Táyà House láwà ní ìsàlẹ̀ Aké ní ìyànà Ìtẹ́sí ní ìlú Abẹ́òkúta. Gbọ́ lẹ́ẹ̀kan sí, ẹ̀yin Táyà House láwà ní ìsàlẹ̀ Aké ní ìyànà Ìtẹ́sí ní ìlú Abẹ́òkúta. Yára máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní kánkán 070 63 53 7883. Gbọ́ lẹ́ẹ̀kan sí 070 63 53 7883. Àlàáfíà ìdílé àti ti àdúgbò rẹ òun ló máa jẹ wá lógún, nítorí wípé ọwọ́ tó ń dun ni ẹnìkan kì í fi sábẹ́ aṣọ o. Mo kí wa pé a kú ìkàlẹ̀. Orúkọ tèmi ní Olútúndé ọmọ bàbá tí jọ dé alẹ́. Pàkó àwùjẹ lèmi o, èmi ọlọmọ gbọ́ra láṣàkó. Mo kí wa pé a kú ìtì ìgbọ́. Ọmọ yìí, ẹ tọ́jú ọmọ yìí. Òbí tí ò tọ́jú ọmọ kì í jèrè ọmọ. Ẹ tọ́jú ọmọ yín. Ẹ jẹ́ ń dé ọjà Wise FM pa mú bọ̀. Ẹni lọ lóbọ̀, Olúwa ló pọ́n electronics ní ẹni lọ lóbọ̀. Gbogbo electronics inú ilé tó dójú lówó. Ọ̀rẹ́ mi yà mú tẹ̀lé o, Olúwa ló pọ́n mi. Ẹni lọ lóbọ̀, Olúwa ló pọ́n electronics ní Danny Master. Without a shadow of doubt, Taba Sonic Ojulu electrical gadgets at the electronics to feed at affordable price. Oluwaluba Electrical and Electronic Stores Nigeria Limited. The one who was in your lover for all types of smart TVs, home theaters, air conditioners, freezers and refrigerators, generators, washing machines, gas cookers, microwave, pressing irons, kitchen items, blenders, toasters, hot plates, at Bebelo. Oluwaluba Electrical and Electronic Stores Nigeria Limited. They came up located at number 30, Shokelo Road, beside Polaris Bank, Shapa Abeokuta, at number 7 at Bobo Street, opposite Oshile Palace, Shapa Abeokuta. Ike 0815-031-0961. Oluwalubo Electrical and Electronic Stores Nigeria Limited, where quality is affordable. Ìrọ̀rùn dé fún gbogbo mùtúmùwà. Gbogbo ìdààmú tẹ̀ ń kojú lórí iná mọ̀nàmọ́ná tó ń ṣe ségesège. Àtàríwó jẹnẹrétọ̀ tí ò jẹ́ kára yóò sinmi. Èéfì ò wá bolẹ̀ bí ìkàsí nǹkan. Gbogbo ẹ ti ṣe tá àti dópin o. Torí ilé-iṣẹ́ alálùbáríkà kan. Jọba mi ò kéé gbà fún lọ́wọ́lọ́wọ́ báyìí ti gbéra tán. Nílùú Abẹ́òkúta. Quest Solar System lórúkọ ẹ̀. Àwọn lakọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ nínú kẹta ojúlówó solar battery àti inverter tó fi ní lọ́kàn balẹ̀. Wọ́n ṣe installation àti maintenance. Kò tán síbẹ̀ o. Tẹ́ ẹ bá fẹ́ faná wọlé àbí ọ́fíìsì yín yálà conduit ni àbí surface wiring. Bẹ́ẹ̀ ṣe install onírúurú CCTV camera sílé àbí ọ́fíìsì. West Solar System ló gbọ́ pa ìjùlọ. Ẹ fẹ́ ṣe electric fence wire fún ààbò ilé àti ọ́fíìsì yín. Wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn. West Solar System wà ní nọ́mbà 7 Green Roof Complex nítòsí orí omi Òkè Ìṣòkòrí Abẹ́òkúta. Wọ́n tún wà ní nọ́mbà 1 lẹ́nu àtiwọ ìyànà Amọ́láṣọ Kútọ̀ Road Abẹ́òkúta. Ẹ pè Engineer Quest lórí 080-35-83-85-43 lẹ́ẹ̀kan sí 080-35-83-85-43. Quest Solar System ìmọ́lẹ̀ dé. Ẹ káàbọ̀ padà. Ẹ jẹ́ gbìyànjú káràn àwọn ènìyàn yìí lọ́wọ́ dáadáa. Ohun tí ń bá rí tó jẹ́ òdodo náà lèmi gbé wá. Bọ́ bá ti ń wọlé wọ́n jẹ́ kẹ́ ẹ máa mọ̀. Account number 10 kódà kó jẹ́ 500 kó jẹ́ 1000 in any amount tí wọn náà bá lè fún yàn fílẹ̀ fi síbẹ̀ Ọlọ́run ó bùkún ẹ̀. Ọlọ́run ó bùkún ẹ̀ lágbára Olódùmarè. 10 17 11 02 61 10 17 11 02 61 UBA Crown Media Network òun ni account name. Hello. Ẹ jẹ́ tọ́jú àwọn ọmọ wa ọmọ ò ní fi ọ́ ṣépè o. Hello.
ẹ máa kalẹ̀ àbúrò ìgbà náà wá gba àwọn àtàrọ̀ àdúpẹ́ fọ́mi ní ìyàwó kan. ẹ ṣeun a wà pẹ̀lú yín ǹjẹ́ wo nìyẹn ok Wọ́n padà wá lẹ́yìn ká má dára wa láàmú pé ok àjọ à ń pe nọ́mbà yín bí ẹ máa ń a máa ń bí sí o ẹ tún yọjú sí wa ẹ̀hẹ́n ẹ yọjú sí wa ẹ ṣeun. ìyá kan ń bọ̀ láti òde ògbólú àtọmọ wọn kan lẹ́kọ̀ọ́ ọjọ́ tọ́ọ̀sì ọlọ́run bá wa yanjú yẹn náà lágbára ọlọ́run ọlọ́run ní àní kí ìdílé wà lálàáfíà ìdílé kó wà ní àlàáfíà òun ló dáa jù ọkọ ìyàwó rẹ kò sí ohun tó gbà ń bẹ ọkọ ọ̀fọ́kọ má kò sí ohun tó gbà ń bẹ ìwà àdánwò ló wà ń bẹ ìṣòro ló wà ń bẹ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń lùyàwó yín èṣù onígbàyànnà lọ́wọ́ rẹ̀ ṣé ẹ rántí torí ẹja tí mo sọ ń jọ sí ẹni bá tẹ̀lé wa dáadáa orí ẹja nítorí pé ọkọ ò rí orí ẹja nínú àwo ọkọ pọ́ǹtì ìyàwó ẹ̀ ní pé orí ẹja dà kíyàwó tó sọ̀rọ̀ ó ti fún un lẹ́kẹ̀sẹ̀ gbáà meanwhile àwọn ọmọ ti jorí ẹja àwọn ọmọ mẹ́rin òfin ọmẹ́ni ká o àwọn ẹni ìyàwó bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ará àdúgbò náà ní wá farabalẹ̀ fọkàn rẹ balẹ̀ kọ̀ọ̀kan àwọn ará àdúgbò ti ń pa ọlọ́pàá bá dé wọ́n rí ẹ̀tẹ̀lé wọn á wà bá yín lọ́hùn tẹ́ bá wà bá yín lọ́hùn wọ́n á gbà wọ́n lẹ̀ ní ebi wà ló pàyàwó rẹ torí orí ẹja ó máa ṣe làákàyè ọkùnrin máa ṣe mọ̀ràn báyìí wọ́n ń rojọ́ kan fún mi jọ sátọ̀dé wọ́n ní ọkùnrin yìí yọmọ ìṣe ló ń léyàwó ẹ̀ lọ níta gbangba ó lójútì ìkànnìyàn èsì èèyàn gidi ó lé ìyàwó tó bímọ fún ẹ ọwọ́ ń lé lọ́ta gbangba ó rí pé ayé rẹ̀ fẹ́ẹ́ túmọ̀ nìyẹn ó ń léyàwó rẹ̀ lọ́ta gbangba níta gbangba gbá àṣálá ìyàwó tó bímọ fún ẹ nísìn ẹ tún wá parí ìjà yẹn ó tún wá kí mọ́lẹ̀ gbọ́ fẹ́ bá ṣe yùnkẹ́yùnkẹ́ ò lójútì gbogbo ọkùnrin tí bá ná ìyàwó rẹ̀ lójútì ni ẹ ní tìjú ni ìtìjú ò sínú ayé yín mo ṣe fọkùnrin yẹn mo ní gbogbo ọkùnrin tí bá ń lu ìyàwó yẹ ká gbé lu àrò ká lè yẹ brain box ẹ wò nǹkan kan ti kọlù ọkùnrin kan sọ fún mi ọkùnrin kan sọ fún mi ọlọkùnrin ńlájú ni ọkùnrin náà fẹ́ lùyàwó ní má sọ bẹ́ẹ̀ mọ́ ṣé lílù yẹn ló wá wọ́n ní orí ń fọyàn ẹ wá ní kí ó gé orí ẹ̀ solution nìyẹn ṣé olùyàwó rẹ kọ́ bá lè gbọ́ràn ní torí kò yé mi ní ìsìn sórí ọ̀nà tó òfin ní jẹ ìyà torí return match ń bọ̀ return match tíyàwó rẹ bá sì gbẹ́ wá o ò lè mórí bọ́ ohun tó lè jẹ́ kó o mórí bọ́ nu return match tó máa gbá fún ẹ òun ni kó o tètè kú bẹ́ẹ̀ lọ́ọ́ kóòtù ni òun ni kó o tètè kú torí yóò gbá return match yóò gbá fún ẹ òun ni ó lè jù àsìkò tí yóò gbá fún ẹ àsìkò tí gbogbo ẹ̀yà ara rẹ daṣẹ́lẹ̀ ni tí ò ní ságbára nú ayé rẹ mọ́ yóò gbá return yẹn yóò gbá wá fún ẹ ni kí ló ṣe ẹ dìde kó fò sókè tó o bá tún wá rí lẹ́kọ̀ọ́ agboolé yín wọ́n lọ jù ọ́ sí Yasin wọ́n lọ jù ọ́ sí agboolé yín ni ọlọ́ngbọ́ agboolé yín wọ́n lọ jù ọ́ sí àwọn ọmọ sì mú ya wọn sọ́dọ̀ kò wá tán orí return match kí ló ṣe ọ̀hún kan máa wò pàkó náà ni tán dídé kọ́ padà sọ́mọ 20 years dídé kọ́ padà sọ́mọ 40 years kò ṣeéṣe mọ́ oníkálukú wa ẹ jẹ́ á ronú
ronú rẹ wò ọ̀la lè pẹ́ jù má lùyàwó rẹ mọ́ kábà gba ìtàn match orú àkọ́dá ni kọ̀dà bí àdágbẹ̀yìn o àdágbẹ̀yìn ni máa ń le jù o ẹ̀yin obìnrin náà ẹ̀yin obìnrin ẹ ronú ara yín wò tọkọ rẹ máa ń sọ pé a kì í nígi lóko ká má mèso ẹ tọkọ rẹ tó bá ti fọkùnrin kan tó máa sọ fún ẹ pé ohun tó ń ṣe yẹn mi ò láìkí ẹ mi ì láìkí ẹ ọbẹ̀ tà kọ́ra máa yẹra máa ká nígbà yẹn àwọn wọn ń gbé wọn náà làwọn ẹ̀ ń lọ sókè nílé bẹbẹ ọlágbára ni ó sì lágbára ṣùgbọ́n ò lè lò lásìkò yẹn kí ló tó kúkú ṣe sùúrù ìjàpá tó máa pé bí sùúrù náà padà fọ̀rọ̀ òun já sí òun ó ti ṣe sùúrù ẹ dákun ẹ ṣe sùúrù dáadáa o ẹ̀yin obìnrin ẹ ṣe sùúrù ẹ má kó bá àwọn ọmọ yín o ẹ má kó bá àwọn ọmọ yín o ẹ dákun torí Ọlọ́run ẹ já ronú ara wa gbogbo bí ìjọba ń ṣe ìrálẹ̀ yìí ẹ gbọ́ ohùn Olódùmarè ẹ kàn táwọn ọmọ yín bá tóbi lọ́wọ́ yín ẹ jẹ́ kíjà yẹn lọ́ọ̀lì omi ẹ jẹ́ lọ́ọ̀lì omi ẹ jẹ́ lọ́ọ̀lì omi ẹ jẹ́ lọ́ọ̀lì omi gbogbo ẹ̀yin dá ń wojú Ọlọ́run ó fún yóò dá yín lóhùn hello. láti má bẹ̀rẹ̀ sá láti ní lóde bá. ok. mo fẹ́ ẹ ti bá ọkùnrin Ọlọ́run tẹ̀lé sí ìyá ọ̀run náà kò sáré àwọn obìnrin mi tó ẹ tí wọ́n máa ń lu ọkọ̀ wọn àdìkan ṣẹlẹ̀ tó ẹ pé obìnrin ẹ lu ọkọ̀ ẹ di police station báyìí. ẹ̀dá kí láti sọ sáwọn yẹn àbí obìnrin tó ń lo ọkọ̀ ìsásọ́ gidi tó gbẹ bá já máa ń dàbí ẹ̀rù ìlànà. ẹ ṣeun mo ti sọ ẹjẹ kọ́kọ́ sọ̀rọ̀ fún yín sẹ́rí obìnrin tó bá síwọ́ sókè tó bá gbá ọkọ ẹ̀ gbá ọjọ́ ọ̀la ọmọ rẹ̀ lọ gbá létí ọjọ́ ọ̀la ọmọ rẹ̀ lọ báyé ẹ̀ jẹ́ ẹ lọ wò wọ́n pe kinní kan ní ègún ti dé sórí àwọn ọmọ gbogbo wọn tó bí fọkùnrin yẹn ègún ti dórí wọn ṣùgbọ́n ẹ lọ wò ìyá tó bí òun náà ìyá tó bí ó ṣe kó jẹ́ pé aládánwò èèyàn ni ẹ lọ gbogbo obìnrin tó ń lu ọkọ ẹ ó ti oníbàtà tó gbá oníṣàngó tó gbá oníbàtà ẹ lójú ọjọ́ ẹ̀yẹ rẹ̀ ló gbá lójú oníṣàngó tó gbá oníbàtà lójú ẹ mọ̀ pé ọjọ́ ẹ̀yẹ ló gbá lójú ni ẹ mọ̀ ó ti bá yé àwọn ọmọ rẹ jẹ́ ìwọ́kẹ̀ ọlọ́mọdé wọn ṣépè fún ẹ o torí kò sí àròjàre níwájú Olódùmarè ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́ ẹ gbé ọkọ yín dì í tẹ́ ẹ fògùn fọ́kọ yín tẹ́ ẹ ń lọ káyá máa tá tí ọkọ yẹn bá ṣáájú ẹ kú kò lè sùn yóò dúró tòsí ni o torí pé o ti gbé ìfẹ́ sáàrin ẹ̀yin méjèèjì okùn tí ń bẹ láàrin méjèèjì yẹn òkú yóò dúró tòsí ni yóò máa fà ọ́ kò sọ́gbọ́n ọ́ tẹ̀lé ẹni lè sọ̀rọ̀ sí má ṣe é lóògùn mọ́mọ́ ọba olùkáyà máa dá fún àlè káyà máa dá tún mú ọkọ rẹ tí ọkọ bá fi kú ọkọ dòde ẹ̀ tòsí tí ìyàwó bá fi kú ìyàwó yóò dòde ọkùnrin náà tòsí ni o torí pé ẹ̀mí yẹn ò ní sùn ẹ̀mí yẹn ò ní sinmi ó dìgbà tó bá rí wọ náà pé yes ó padà ẹ wo wọ́n sọ ní ayé tí ń bẹ fún yín ọ̀rọ̀ ọjọ́ mi ni lágbára Olódùmarè adúpẹ́ o mo dúpẹ́ ẹ pè mí lẹ́yìn ètò 07063537883 07063537883 07063537883 òun ni WhatsApp number mi àtúnyò bó tẹ́lẹ̀ pè mí sí account number 10 17 11 02 61 10 17 11 02 61 UBA Crown Media Network ẹ ṣé.